Ẹ káàbọ̀ padà. Àwọn agbẹjọ́rò àfọ́ Òkútagídí ni ó wà lójú ìran wa báyìí. A sì láǹfààní láti bá ọ̀gá ikọ̀ náà sọ̀rọ̀, agbẹjọ́rò U.S Imam. Ẹ káàárọ̀ agbẹjọ́rò. Ẹ káàárọ̀. Ní báyìí a rí wípé ìgbẹ́jọ́ tí àfọ́ Òkútagídí pé Olúwo ti ìlú Tede wọ́n ti wọ́gi lé. Kí ni ohun tó ṣẹlẹ̀ tí ẹ fi wọ́gi lé ìgbẹ́jọ́ tí Olúwo ti ìlú Tede tí ẹjọ́ Tani Olohun sì ṣe ń lọ lọ́wọ́, àti pé kí ni ohun tó kàn fún Tani Olohun? Mo kí gbogbo àwa tí à ń wò wá ní gbogbo ibi tí a ti ń wò wá. Ní ọjọ́ tí a wá kẹ́yìn ní ọ̀rántí déètì yẹn, mo mẹ́nu kàn án pé lẹ́tà apology àforíjì àmójúkúrò fún ti bàbá Tede kó ti wà lọ́wọ́ wa títí di òní. Nígbà tó sì kọ lẹ́tà fúnra rẹ̀ tó sáìn fúnra rẹ̀, tèmi gan sì bí pé sí handwriting rẹ̀ ni ṣe signature rẹ̀ ni tó confam fún mi pé signature òun ni, tí lọ́ọ̀yà náà sì tún kọ lọ́ọ̀yà rẹ̀ Alhaji K Adégòkè àbí K Adégòkè, táwọn náà kọ lẹ́tà lé pé ká foríjìn òun lọ́fà tí a fi foríjìn lónìí. A sì sọ fún kóòtù pé tọ́ a ti sẹ́tù pẹ̀lú bàbá Tede kí kóòtù bá wa yọ orúkọ rẹ̀ kúrò nínú ìgbẹ́jọ́ yìí. Wọ́n ti yọ orúkọ rẹ̀ kúrò. Ní ti Tani Olohun, àwọn lọ́ọ̀yà rẹ̀ wọ́n sì ń communicate wá pé àwọn fẹ́ settlement. Àwọn sì ní síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ pé ká fún wọn ní opportunity. A sì sọ fún kóòtù torí pé last date settlement náà la sọ fún kóòtù pé a fẹ́ settle. A sọ fún kóòtù pé ọ̀rọ̀ settlement yẹn sì ń lọ lọ́wọ́lọ́wọ́ ni a fi wá ní kóòtù fún wa ní 27th November láti padà wá fún kóòtù lábọ̀ bí tá a bá ọ̀rọ̀ settlement yìí. Ní ti bí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí, a rí wípé ẹjọ́ yìí, ẹjọ́ Tani Olohun àti Olúwo tìlú Tede ni wọ́n jọ pè. Èyí táwọn eléyìí ń pè ní joint case. Nígbà tí a wá ti dárí jẹ nìkan tí a ò forí jẹ nìkejì, ṣé ọ̀rọ̀ yìí kò máa dàbí àdójúlé àbí àṣejù? Rárá o, ẹni tó tọrọ àforíjì náà dáríjì. A ti ń sọ yìí ti pé a ti rẹ́dì fún un láti dáríjì òun náà tó bá béèrè fún un. Àwọn lẹ́tà tí ó ti wá ń kọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tú agbẹjọ́rò rẹ̀ ń kọ, ṣé àwọn eléyìí ò tó fún kí ó gba ìforíjì ni? Ẹ sọ pé yóò ní láti ṣe fídíò láti retract the earlier video tó fi defame gbogbo àwọn èèyàn yìí. Ǹjẹ́ Olúwo tìlú Tede ṣe fídíò? Ó ti ṣe kan, kó ló tún promise wọn ò tún ṣe mí náà lọ́jọ́ ká yọ ọwọ́ ti ẹ̀ kúrò pátápátá lónìí. Àwọn nígbà tí Tani Olohun ò rí béèlì tí wọ́n ń fún ní gbogbo ìgbà tí ẹ̀ ń takò tí ò tí ì dòmìnira, báwo ni ó ṣe lè ṣe fídíò nínú àhámọ́? Àtakò béèlì rẹ̀ mọ́ báyìí. Àtakò béèlì rẹ̀ ní kóòtù yìí, ó ti wà ń béèlì tí wọ́n bá rí perfect ní it's another thing. Àwọn ìgbẹ́jọ́ tó tún wá ń dìde lemọ́ tó tún dìde ramọ́ kọ́. Ìtọ́lá ló kù. Ìtọ́lá yẹn akèrègbè ló sọ ibi tá a sokùn wọn. Ẹ dárúkọ yín fún àwọn ará lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni U.S Imam lẹ́ẹ̀kan sí. Mo ní lẹ́gbẹ̀ẹ́ ní Usman Garakla ẹ̀nà àti Abdullahi Jimba Adémọ́lá náà ti wà lẹ́gbẹ̀ẹ́ mi ní tẹ́lẹ̀. Ẹ ṣé púpọ̀. Ilé ẹjọ́ yọpá ayèrè àláwà níbi tí ìjẹ́gbẹ́jọ́ Tani Olohun ti parí báyìí. A rí wípé Tani Olohun àti ẹni tí wọ́n jọ pè wọ́n lẹ́jọ́ fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́, Alhaji Ọláwóore tí a mọ̀ sí Olúwo tìlú Tede, ó ti gba ìdáríjì tí wọ́n sì ti fa wọ́gilé ẹjọ́ rẹ̀ wípé wọn ò bá a ṣẹjọ́ mọ́. Ṣùgbọ́n báyìí ó kù Tani Olohun Abdulaziz Adégbọlá láti gba ìdáríjì. Bóyá wọ́n á foríjì, bóyá wọn ò sì ní foríjì, ó kù sọ́wọ́ àwọn tó pè é lẹ́jọ́ àti ilé ẹjọ́ ní ìgbẹ́jọ́ tó ń bọ̀. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín. Orí ìkànnì BBC Yorùbá la wà.